Akúrẹ́dé àsìkò yìí ẹ̀yin èèyàn. Ọ̀rọ̀ nípa ọ̀dọ́mọbìnrin kan tí wọ́n ń pè ní Favour Agbo láti Ìlọrin ni mo mú wá sétí ìgbọ̀yín. Ọmọ ọdún 21 years old ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Ọmọdé yìí ọmọ kékeré ní ọmọ 19-20 years old ni. Ó ti ṣaláìsí, ṣùgbọ́n kó tó ṣaláìsí ó rẹ́kọ̀dì fídíò kan kàí ní ọjọ́ Friday yẹn tó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Everyone here, my name is Ó Favour ní òun ṣalábà pàdé from ọkùnrin kan Warri. tó jẹ́ content creator ó popular ní sáìdì Warri This will yẹn. be the Wọ́n last pè ní video Odógú of Àsàbà. the Ó whole lóun nílò world. ìrànlọ́wọ́ owó díẹ̀ láti fi gbọ́ family issue ọ̀rọ̀ ẹbí. Ẹ mú sọ́wọ́ ọmọ 19 years old lọmọ tá à ń sọ sí 20 years old ọmọbìnrin ni. Ó lóun kàn sí ẹnìkan tó máa ń ràn lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ tó wà l'Àsábà, ṣùgbọ́n ẹni ẹ ti kúrò l'Àsábà ó ti wà l'Ábùjá. Ẹni náà ní kó wá s'Ábùjá kó ń bá a ní ìbálòpọ̀ kó ń tó lè ṣèrànlọ́wọ́ fún un. Ó lóun kọ̀ jálẹ̀. So the same time ló pàdé Odógú Àsàbà yẹn náà online as ẹni tó popular content creator. Ó lóun bá a sọ̀rọ̀ pé kó fún un ní kó ṣèrànlọ́wọ́ fún un kó nílò owó wọ́n fi gbọ́ bùkátà ẹbí. Ìyẹn náà gbà onímọ̀ràn kó má lọ rí ọkùnrin ẹ̀ ṣùgbọ́n kóun wá rí òun ní Àsàbà ó máa ràn lọ́wọ́. Ó lọ bá a ní Àsàbà, ìyẹn gbé lọ sí hòtẹ́ẹ̀, ó gbé wọ yàrá, ó fipá bá a lò pọ̀. Ó bá a nílé, ọmọ náà sì wà nílé, ó bá a nílé, ó gba ìbálé nídìí ẹ̀. Unfortunately, ó bá a sọ̀rọ̀, ó tù ú ní tùbínùbí, ọmọ náà kúrò ńbẹ̀. Ó ṣèlérí pé òun máa fún ní 50,000 naira, ẹ gbọ́ mi yé, 50,000 naira. Ó kúrò níbẹ̀, ó padà sí Warri. So lẹ́yìn ìgbà gbogbo ipá àti ìgbìyànjú tó ń gbà láti kàn sí kó fún òun ní olówó tó ṣèlérí fún òun kò fún òun. Ó dẹ̀ nígbàgbọ́ pé ó ti balẹ̀ ayé òun jẹ́. Ọmọ náà bá gba ẹ̀mí ara ẹ̀ lọ́nà kan ṣá. Méjì lọ̀rọ̀. Ṣé rí gbogbo ọkùnrin tó wá fipá bá obìnrin lò pọ̀ tàbí tó ń take advantage wípé wọ́n need nǹkan lọ́wọ́ tó fi ń bá wọn sọ olórí burúkú ọkùnrin ni. Bẹ́ẹ̀ ni. Even kó jẹ́ obìnrin náà ló ń ṣe the same thing fún ọkùnrin. Káwa gender balancing. Àkọ́kọ́ yìí jẹ́ bó ṣe jẹ́. Kí Olódùmarè kó bá wa tú ẹbí ọmọdébìnrin nínú, torí ẹni tó bá pàdánù mọ̀lẹ́bí kò ṣe bó ṣe lè kó lè rí, irrespective of the circumstances, nǹkan tó lágbára ni. Ẹni bá ti pàdánù ẹni tó nífẹ̀ẹ́ rí, kó lọ má fi iná ọmọ jó wa. Ó jẹ́ nǹkan tó dùn lọ́kàn gan. Ọkùnrin náà wà ní ọwọ́ àwọn agbófinró báyìí, wọ́n ń ṣèwádìí wọn lọ́wọ́. Mo gbà lérò, mo nígbàgbọ́ wípé wọ́n á ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Wọ́n ní tá bá bẹ́ran wí, ẹ jẹ́ ká bẹ́ran wí. Ìgbà mélòó la fẹ́ continue nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà? Mo sì fẹ́ pẹ̀lú àwọn ọmọbìnrin. Méjì lọ̀rọ̀ o. Alákọ̀ọ́kọ́, àwọn òbí. Ẹlẹ́ẹ̀kejì, alágẹmọ ti bímọ. Àìmọ̀ òjó kù sọ́wọ́ ọmọ gangan fún rẹ̀. Òbí àtàwọn ọmọ. Ẹ jẹ́ ká fi ipa ìjọba sílẹ̀ for now. Ọmọ 19 years old. Bùkátà owó kí ló ń fẹ́ tó ń sáré káàkiri tó jẹ́ pé àwọn òbí ẹ̀ ò lè fún, kò dẹ̀ lè mú mọ́ra. Ẹ má ṣì mí gbọ́, mo condemn tọmọkùnrin náà ṣe pátápátá. Ẹ jẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan. Ohun tó ṣe ó kù díẹ̀ káàtó. Olórí burúkú, ẹni àánú, ẹni ẹ̀kọ́ lọkùnrin tó bá ń ṣerú ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ṣùgbọ́n tá bá bẹ́ran wí, ẹ jẹ́ ká bẹ́ran wí. Torí pé ẹ̀ràn tá bá wí yìí, òun ni ó jẹ́ kó dáàbò bo àwọn ọmọbìnrin lọ́wọ́ àwọn olórí burúkú ọkùnrin bẹ́ẹ̀ tó wá ṣì wà níta. Òun ló máa jẹ́ káwọn tó kù náà ó gbọ́n, kí wọ́n smart, kí wọ́n mọ ipasẹ̀ tó yẹ kí wọ́n tọ̀ tán bá ń wá nǹkan bóyá owó tàbí ipò tàbí òkìkí tí ó popular tí gbogbo èèyàn wá fèmí yìí. Wọ́n á lè mọ ọ̀nà tá à ń tọ̀ tá à fi ń wá tí ò fi ní gbó wọn lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, kí owó bùkátà, kí ni bùkátà tọmọ ọdún mọ́kàndínlógún she's within 19-20-21 years old. So owó kí ni ọmọ náà ń wá at that age? Kò yé mi. Irú bùkátà wo ló fẹ́ gbọ́? Ṣó fẹ́ sanwó ilé ni tó sì wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀? Ó fẹ́ sanwó iléèwé fún rẹ̀ ni? Ó fẹ́ sanwó ẹ̀kọ́ṣẹ́ ni? Ṣó fẹ́ ra fóònù ni? Àbí mọ́tò ló fẹ́ rà àbí ilé? Torí kò yé mi rárá tọ̀. Ẹ má jẹ́ ká máa parọ́ tanra wa ká sòótọ́ níbi tó dé yìí. Ẹlẹ́ẹ̀kejì, ìgbà tó bá wá ń wá owó tó wò sí bí iṣẹ́ là á ṣe ká tó rówó, tó bá wá níṣẹ́ táwọn tí ẹ̀ ń rò lẹ̀, ṣebí obìnrin máa ń fara dìgbà tí nǹkan tó nílò táwọn òbí ẹ̀ ó ṣe pèsè fún un.
Akànjí ọmọ ọdún 16 years old 14 years old 30 years old make ẹ̀ wọ́n ṣiṣẹ́ wọn hustle oyin ṣùgbọ́n ayé ti dà bó ṣe dà ẹ má jẹ́ ká rò wípé dandan wípé at the age of 18 16 14 ó ti di mature lady ó ṣe wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ gbogbo nǹkan láyé ó ní ẹsẹẹsẹ ìyẹn lórí àwọn obìnrin ni mo ṣì ń bá mi ò dá ọmọ náà lẹ́bi o kọ́lọ́run bá ṣe àtúnṣe ní mọ̀lẹ́bí ẹ̀ mi ò dá ọmọdé yìí lẹ́bi ẹ má sì mí gbọ́ ṣùgbọ́n ṣe bí àwa ọ̀dọ́ ìwòyí gangan ni mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára ẹ̀ most especially ẹ̀yin obìnrin wa ṣe bí téèyàn bá ń wá owó obìnrin ń kàwé obìnrin ń kọ́ṣẹ́ obìnrin ń lókìkí obìnrin ń dépò ńlá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbogbo kínní ló ní ṣíṣe ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń sáré kí even gan kó fi jọ kódà àwọn ọkùnrin gan tẹ́ ẹ bá fún ọ̀dọ́mọkùnrin tàbí ọlọ́dún mi ní 20 million naira lénìí kò ní àìdíà nǹkan tó lè fi ṣe kó fi ṣe okòwò yóò parun ni torí pé wọn ò kọ́ iṣẹ́ wọn ò kọ́ ẹ̀kọ́ wọn ò kọ́ ìlànà tá a fi ṣòwò wọn kàn fẹ́ kówó ìdí lójijì ni ara nǹkan tó kó wa sí àdánwò ibi tá a wà lẹ́nu lórílẹ̀‐èdè nípa iṣẹ́ à ń wá owó à ń ṣe yahoo à ń ṣe money ritual à ń ṣe àmú nǹkan tó yẹ ká mú à ń jalè gan à ń gbéra wa nípa ara nǹkan tó débẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló engage nínú àwọn kinní yìí torí pé à ń wá owó òjijì owó gbóná owó tí ò nítumọ̀ lóòótọ́ owó dáa ṣùgbọ́n owó téèyàn bá wá lọ́nà tó bá lẹ́tọ̀ọ́ ṣe bóun ló dáa ìbéèrè mímì ní kọ́mọdé yìí máa wá owó ṣùgbọ́n ọ̀nà wo ló ń gbà wá owó yìí bùkátà wo ló dé bá tó fi ń sáré káàkiri tó fi ń pe ẹni tó ti máa ràn lọ́wọ́ lábùjá ó ní ẹni tí ń ràn lọ́wọ́ ti pẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tọmọdé yìí sọ níparí fídíò yìí ó ní ẹni yẹn tí ń ràn lọ́wọ́ ti pẹ́ kó tó kúrò ní Warri kó tó kó lọ sí Àbújá nígbà tó wá gbé bùkátà yẹn lọ bá alábùjá tó ń pè wọ́n sọ fún pé kóun wá sàbújá kóun bá a ní ìbálòpọ̀ kó tó di pé òun lè ràn lọ́wọ́ ló fi wá dédé àsìkò yẹn tí bùkátà yẹn kà láyà ló wá kan Odógún Àsàbà lára ìgbà tó kàn lára ìyẹn ni kó má lọ sọ́dọ̀ ẹni yẹn kó wá àbálọ àbábọ̀ ìyẹn padà fipá bá lò ẹni tí ò kìí ṣe ẹ̀gbọ́n rẹ̀ kìí ṣe bàbá rẹ̀ kìí ṣe ìyá rẹ̀ ẹni tó ò tiẹ̀ mọ̀ rí òun ni kó wá sí hòtẹ́ẹ̀ ẹ̀ dúró síta ẹ lọ sí eatery ẹ dúró sí hall wá gba room ó gbé ẹwọ yàrá ó dẹ̀ fẹ́ kẹjọ máa sọ̀rọ̀ kẹjọ máa dis ẹ sì lè ṣe máa ráwọn content creator kan tí wọ́n sọ pé inú yàrá ti máa ń ya content ṣó fi wá ya content inú yàrá yẹn ni ṣùgbọ́n lóun fẹ́ ràn lọ́wọ́ ni even tó wá fi bá monetize ṣó máa gba yàrá ni bó bá ṣe condemn nǹkan tọmọkùnrin ṣe tá à ń gbàdúrà kíjọba fi jófin síbẹ̀ náà àwọn obìnrin wa ní láti wà smarting up wọ́n ní láti catch up kí ló fẹ́ pàdé àpòwò àtọkùnrin pọ̀ tó máa gbé wọnú yàrá kìí ṣe bàbá ẹ̀ most of àwọn ọkùnrin tó wà ń ta kò sọ́fẹ̀ẹ́ ni náà ẹ bá ṣe ẹ̀yin ọ̀dọ́mọbìnrin wa ẹ bá jẹ́ ká ṣe sùúrù ká farabalẹ̀ téèyàn bá kàwé tàbí tó kọ́ṣẹ́ tó kẹ́kọ̀ọ́ tàbí tó kọ́ òwò ṣíṣe ìgbà yẹn ni wàá fi owó dá iṣẹ́ òwò tàbí nǹkan tó kọ́ kalẹ̀ ní tọrọkọ́bọ̀ ọmọ wọlé ṣíṣẹ́ ń tẹ̀lé nílé ayé ó wò lè wà lọ́mọ ọdún 14 kó o máa fi rẹwẹ́ tó wà ní 40 years old it's not done ìyẹn bó ṣe jẹ́ lórí àwa ọ̀dọ́ lórí àwa youth àwa òbí ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ ti ń tọ́ ọmọ bọ̀ láti ọdún kìíní kejì kẹta ìkẹrin ìkarùn ó yẹ kẹ́ ẹ ti mọ nǹkan tọ́mọ yín lè ṣe ó yẹ ká lè kápá àwọn ọmọ wa ó yẹ ká lè mọ nǹkan tí àwọn ọmọ wa ń go through ó yẹ ká lè mọ mentality àwọn ọmọ wa ẹ wo àwòrán àwọn òbí ọmọdé yìí ẹ ti rí i pé àtàlíkà Ọlọ́run ọba ni wọ́n ṣerú èèyàn bẹ́ẹ̀ tí kò yẹ ká understand ọmọ ó yẹ kí wọ́n ní access sí ọmọ wọn even at the age of 15 16 pẹ̀lú bí táyé délé ni you should be having access to your kids phone ó yẹ kó tọ́mọ bá ti tó lo phone ó yẹ kó lè gba phone lọ́wọ́ ẹ̀ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀ kó lè máa yẹ̀ wò pé nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára nísìnyí bí tàdánwò yẹn ti wá nìyẹn most àwọn ọmọ ti wà exposed sí nǹkan tó yẹ kí wọ́n mọ̀ in the next 20-15 years old tọmọ ọdún 14 ọmọ ọdún 16 ọmọ 20 ọdún bá ń sọ̀rọ̀ ìbálòpọ̀ ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ilé ayé nígbà míì ọ̀rọ̀ ìbáṣepọ̀ látàn ẹ máa rò pé ṣé ó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ ni and the fact is that most of these things are learned from the social media nǹkan tá à ń wò
orin tá à ń gbọ́, sinimá tá à ń wò, àtàwọn content wà lórí ẹ̀rọ ayélujára wa tá à ń wò. Ní 2019 tá bá gbàgbé, though ó ní ṣe pẹ̀lú news àtàwọn kankan, but ethical aspect náà wà ńbẹ̀ tí bàbá wa Lai Mohammed tí wọ́n ní ó yẹ kí wọ́n regulate social media. Àwọn èèyàn gbaná jẹ ńgbà yẹn. 2019 wọ́n ló yẹ kí wọ́n regulate social media. Ẹ lọ wo àwọn Asian country, kò sí orílẹ̀-èdè, kò sí part of the world tí àwọn tí censor, tí discipline, morality, decency ṣì wà up to date bíi tàwọn Asian country yẹn. Chinese ní ká sọ ni, ṣé àwọn Korean ní ká sọ ni, àbí àwọn Philippines ní ká sọ ni. Ẹ lọ wo sinimá wọn, kẹ́ lọ wo bóyá wọ́n ní gbogbo ìbálòpọ̀ táwa ń ṣe nínú sinimá wa láfríkà níbí báyìí wọ́n ń ṣe. Ẹ lọ wo Nigerian movie industry, nonsense. Ẹ lọ wo Ghanaian movies, nonsense. Ìbálòpọ̀, kissing, sex. Ẹ wo gbogbo orin táwọn ọ̀dọ́ ń kọ nísìn, tí ò bá ṣe ṣáyó, á jẹ́ romance. Tí ò bá ṣe romance, á jẹ́ your body shape, á jẹ́ love. Gbogbo nǹkan tí wọ́n fi ń kọrin nìyẹn. That is just it. Tẹ́ bá sọ̀rọ̀, they will say you are extremist, you are not civilized, you are antagonistic. Ẹ máa gbá àwọn language tí ò tó lẹ́nu ọmọlúwàbí. But ẹ lọ sọ̀rọ̀ rédíò station, kẹ́ lọ wo orin tán play. A ní Dìgbò à ń ṣáyó. Rédíò á dẹ̀ máa play, a máa vibe sí. Mi ò bá wọn ní anybody jẹ́. When you waste, roll it. You are beautiful. Without you, I cannot live. If there's no money, wetin you gain? Money kìnìkan kí n ṣáà ti lówó, ó lè ló. Ẹ wo, ẹ dẹ̀ ní pé àwọn tó ń regulate àwọn kiní yìí wà. Wọ́n á ní wọ́n ń ṣe, kí ni wọ́n ń censor ńbẹ̀? Àdánwò wà nílẹ̀ adúláwọ̀ gan, most especially Nigeria tiwa ń bí báyìí. And again, I will bring it down tilẹ̀ àwa tá à ń sọ èdè àbínibí, àwọn ọ̀dọ́ wa àti kùnà níbi ètò ẹ̀kọ́, níbi nǹkan tí wọ́n mọ̀ wá sí. Yes, iṣẹ́ lóògùn ìṣẹ́ làwọn ọmọ Yorùbá ń sọ. A máa ń ṣiṣẹ́ takuntakun ni. Ọmọ Yorùbá máa kẹ́kọ̀ọ́. A máa gbé lọ́wọ́ àwọn ọ̀dọ́ nísìn. Ó ní ìpínlẹ̀ kan, ó gbójú tí wọn nísìn. Yahoo ni, kò sí iṣẹ́ ọwọ́ ní pàtó. Ẹ tó sáà débì kan nísìn, ògo owó ní ràn ẹ̀, àjọ ajé ni. Ẹ wá lọ sọ́dọ̀ wa nísìn, manpower ní ariwo lórí rédíò, manpower ní. Kò tẹ́ wá lọ bí ilẹ̀ bí ẹni. Àwọn industries ò ṣiṣẹ́ mọ́. Kí là ń sọ? Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ka ìpadà sọ̀rọ̀ àwọn òbí tí mò ń sọ. Àwọn òbí a ní láti ṣe àtúnṣe pẹ̀lú bá ṣe lè pẹ̀lú àwọn ọmọ wa. Bó lọmọ irú bùkátà wo lọmọ 20 years old ń wá tó kọjá kó mọ gbé ọkùnrin káàkiri fún owó? Ẹ fọmọ yín síbi ẹ̀kọ́ṣẹ́, ẹ monitor wọn, ẹ make sure pé ẹ kápá àwọn ọmọ yín, ẹ mọ nǹkan tí wọ́n ń ṣe, ẹ mọ nǹkan tí wọ́n ń gbé tó bí ẹni lálábàárò ẹni. Ẹ má jẹ́ kí òṣì kó jẹ́ kí ẹ pàdánù ọmọ yín. Ẹ má jẹ́ kí àìní kó jẹ́ kí ẹ má lè tọ́ ọmọ yín débi tó yẹ kí ẹ tọ́ dé. Ọmọ secondary school kò yẹ kó tí ní access sí phone. Bẹ́ẹ̀ ni. Tó bá máa need research kan ní PC nílé, desktop kẹ́ bá wọn ṣẹ́ṣẹ́ wẹ́ kan yàrá kan lé. Owó tẹ́ fi máa ra phone nísìn, owó desktop, owó phone máa ra desktop 3 sínú ilé yín. Bẹ́ẹ̀ ni. Owó tẹ́ fi máa ra Android phone ẹyọ kan, ó máa set up desktop 3 sínú ilé yín. Ọmọ yín ò ṣàgbàfọ̀, ń kaṣọ wálé, ẹ lójú ẹ lè ẹ̀ mú. Ó ra fóònù fọmọ ẹ tí ò níṣẹ́ lọ́wọ́, ó mú fóònù wálé, ó béèrè ibi tó ti rí, ó ń ra data, ó ń wọṣọ kọ́wọ́ṣọ, ó ń wò ó mọ̀ pé ọmọ ẹ ti sọnù. Tó bá wáyá wá gbóyún kóyún wálé, ẹ máa láyé ẹ̀ ti bàjẹ́. Ẹ wà àdánwò tá à ń kọ́ ọmọ sí. Àrò ẹ̀yin òbí, ẹni tí ó bá jẹun ọmọ ṣe ló ń tọ́ ọmọ. Títa rírọ̀ là á kọlà, tó bá ti dandan ní dòge. Kí Olódùmarè kó tu àwọn òbí ọmọ ẹ̀ nínú. Mi ò dá wọn lẹ́bi. Alágẹmọ ti bímọ, àìmọ̀ ìjó, ó kù sọ́wọ́ ìwọ ọmọ náà. Fi làákàyè ṣe náà. Ọpọlọ náà fi ń ṣe kinní. Ṣé là ń ṣiṣẹ́ ká tó rówó? Tó o bá ṣiṣẹ́, o fẹ́ jalè, o fẹ́ dọ́kọ ni. Ìwà burúkú dẹ̀ ni. Olódùmarè kó bá wa tún Nàìjíríà ṣe. Ilé ẹnì kọ̀ọ̀kan wa ò ní gbóná, ọ̀dẹ̀dẹ̀ wa ò ní dàrú. Àní ròún gbé sọnù bí ò ṣe bí ọmọ ó dìgbà.